أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. الصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا محمد صلى الله عليه وآله وسلم تسليما. adúpẹ́ fún Ọlọ́run Ọba, ayin Ọlọ́run Ọba lógo, atọrọkẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam taslima. Àbí Ọlọ́run Ọba kọjọ ọjàrí kó bá ṣàlékún ìyọ́nú rẹ̀ àti ìkẹ́ fún gbogbo àwọn afọ́ alápapọ̀ bẹ̀rẹ̀ látòrí bàbá wa fún àgbà Sheikh Muhammadul Jami'u Al-labibu Tajul Adab, ọlọ́mọṣàbà kí afáwa bàbá wa àgbà Al-Mufti Al-awwal Maulana Muhammad Kamaluddin Habibullah Al-adabiy, ọlọ́mọṣàbà kí afáwa, ọlọ́mọṣàbà gẹ̀wọ́n bàbá wa àgbà Sheikh Safiyullah Kamaluddin, bàbá wa Sultan Mufassirin, bàbá Sheikh Abdurrahman nílẹ̀lá, bàbá wa àgbà oníwàsí àgbáyé, bàbá wa àgbà lágége Sheikh Adam Abdullahi Ilori, àfáà wa àgbà onítàdá, àfáà wa àgbà Sheikh Abdullah Adiyemi, láti gbogbo àná Ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n ti lọ láyé kọ̀ọ̀kan tí wọ́n náà kàn náà ní ọlọ́mọsàbà yóò ṣe bá kí wọ́n bá jẹ wọ́n bẹ́ẹ̀ ni bá lọ ẹni níkù gbogbo àwọn tó kú tá à ń jẹ́ àlùbáríkà wọn látọ̀rọ̀ bá wa àgbà Khalifatul Adabiy Sheikh al-alimul allama Ahmad Muhammad Kamaluddin Ọláyíwọlá, bàbá wa àlífà tó ní ọlọ́mọsàjà àrí bàbá pé àlékún okun ara àlékún lábẹ́rẹ́ bá ṣe fún àfáà wa o, wala la ilaha illallah. Bàbá wa gbóǹtàdá tún ní ọlọ́run járí wọn pé àwọn àfáà wa gbọ́lágbó ọlọ́mọsàjà járí wọn pé gbogbo àwọn àfáà wa bẹ́ẹ̀ bá ti máa rántí wọn pẹ̀lú àdúrà ọlọ́mọsàbà járí wọn pé o, wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Olúwa fọláhùn rẹ̀ fi bẹ́lẹ̀ wọn bá fún ẹni tọ́lọ́run ló gbé péjì kalẹ̀ Alhaji Muhammadul Jami my Naija latest Islamic lecture, ọlọ́run dákun mọ́jọ́ bàjẹ́ fún wọn o, ilé iṣẹ́ náà lọ́mọsàbà gbòrúdò jọmọ lálùbáríkà o, wala la hawla wala quwwata illa billah. Gbogbo àwọn àfáà wa lọ́kàn ọ̀dọ̀ kan tá a máa ń jẹ́ àlùbáríkà lórí ètò náà, lórí ètò eléyìí àti gbogbo àwọn ètò míì náà ọlọ́mọsàbà járí wọn pé ọlọ́mọsàbà sàlékún àdáfẹ́ ara fún ọba sàlékún gbọ́dọ̀ fún wọn, wala la hawla wala quwwata illa billah. Gbogbo àwọn jàmáà wa tí wọ́n máa gbọ́ wa jákèjádò ayé ara ti ń pẹ̀lú àdúrà ọlọ́mọsàbà gbàdúrà yín o, gbogbo onímọ̀ràn lọ́tún lósì ọlọ́mọsàbà yọ ń ṣe yín o, wala la ilaha illallah. Ètò yín ètò wa ni ètò wa tá à ń kókọ rẹ̀ ní Àgbóyé Ẹ̀sìn Islam ló tún gbòde yìí o, léyìí tá máa gbọ́ ní gbogbo alẹ́ ọjọ́ Friday, léyìí tí wọ́n máa ṣe déédéé 8 o'clock Nigeria time inshallah to 9 inshallah 8 to 9 Nigeria time inshallah. Àkọlù ọmọ wọlé nígbà tí aago wa bá ti ń di 8:45 tí ó máa kù 15 minutes to 9 ní Nigeria time inshallah. Lẹ́yìn aago ọmọ wọlé máa kù wọlé lórí ìbéèrè tẹ́ bá ní lórí àwọn ẹ̀kọ́ táwọn afá bá kọ́ wa lójú òní ni, àbí àwọn ìbéèrè mìíràn bá tún ní nípa tá bá béèrè nípa ọ̀rọ̀ ìsìláàmù, ẹ máa kù wọlé pẹ̀lú gbọ́nà bá ṣùgbọ́n náà bá ti tó pẹ̀lú ìgbọ́lọ̀ ọlọ́run jẹ́ máa bẹ̀rẹ̀ àtàdáfíà, la hawla wala quwwata illa billah. Bẹ́ẹ̀ bá ti wá pé ìbéèrè tẹ́sí lẹ́ bá mẹ́lẹ̀ àwọn afọ́ dáhùn fún bí ìṣìlọ̀ bá ti wá sílẹ̀ pẹ̀lú ìgbọ́lọ̀ ẹ̀ tó máa gbọ́ ìṣìlẹ̀ ẹjọ́ mi àmá dáhùn pẹ̀lú ìgbọ́lọ̀. Àwọn afá wa àgbà tá a gbé wá lónìí fún wa, bàbá wa àgbà gbajúgbajà kárí gbogbo ayé, àwọn afá wa àgbà bẹ́ẹ̀ bá ń gbọ́ Ajikobi wa, àwọn Ajikobi náà ni wọ́n gbé kó ìjọ Maulana Sheikh Alhaji Abdul Rozzaq, ọlọ́nkọ́ bá fàájì kún fún yín náà àtàwọn náà wala masha Allah la quwwata illa billah. Alhaji Abdul Rozzaq Musa Ajikobi, bàbá ti rí àfà ẹ̀ ti rí àfà Buhari ọmọ Musa, bàbá ti rí àfà wa ẹ̀ ti rí àfà wa Buhari àfà Buhari Musa ọlọ́mọdé bàjẹ́ fún ọláìláì, wala la hawla la quwwata illa billah. Àfà wa jọ kan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́jì àgbà tí wọ́n parí Thanawi àti dáàdì wọn ní Zumara wà lẹ́jì àgbà, wọ́n sì tún lọ sí Kano láti lọ lè ṣe dìgírì wọn ti parí ìyẹn náà. Lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ bàbá wa ń bẹ ní Al-hikma University tí wọ́n ń ṣe masters wọn lọ́wọ́ ọlọ́mọsàjẹ́ ṣàṣeyọrí, wala la hawla wala quwwata illa bika ya arhamar rahimin. Lórí ètò wa Àgbóyé Ẹ̀sìn Islam yìí tó àmà gbọ́ lónìí pẹ̀lú Ọlọ́run, àkọ́lé ọ̀rọ̀ wa ni àwọn ẹ̀kọ́ wíwọ ilé ẹ̀gbin bíi ilé ìtọ̀ àbí ilé ìgbẹ́ tàbí ṣe gbogbo ohun tí máa ń jẹ́ bí ẹ̀gbin láti fọ̀ dànù, àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ ní àmàgbọ́. Bàbá wa àgbà Sheikh Abdul Rozzaq Ajikobi ọlọ́mọsàjárí ẹ sálámà sí ilé kẹ́kí gbogbo ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Gẹ́gẹ́ bá ti rí fún wa pé àkórí ọ̀rọ̀ wa ni àwọn ẹ̀kọ́ wíwọlé ẹ̀gbin, àdàbù kọ̀dọ̀ ilẹ̀ hajà, bá ń fàtí ní akéde kí wọn àdàbù kọ̀dọ̀ ilẹ̀ hajà. Ọlọ́run dákun àwọn àfáwọ̀ ọlọ́mọdé sí yìí, ọlọ́run dákun mọ́jẹ́ sí sọ fàlíyàtafadal mashkura.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له اللهم صل وسلم على من لا نبي بعده سيدنا وحبيبنا ومرشدنا محمد صلى الله عليه وعلى آله ومن تبع ملتهم إلى يوم يرث الله الأرض ومن عليها lẹ́yìn ìdúpẹ́ fún Ọlọ́run alhamdulillah ọba tí ọpẹ́ yẹ ọba tó tó yìn alhamdulillah àti ìtọ́wọ́ kí á ti gẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ká má gbọ́ sí wa gẹ́gẹ́ bá náà Muhammad sí sọ ẹni tó bá sàṣàlátù fún tí ò bá sí fáwọn sàhábà faqad jafar sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam ó ti wò gbogbo sóhun ọlọ́ba akẹ́gbà sàhábà àmín àwọn tabi'un ọlọ́mọ sàbà kẹ́ wọn àwọn tabi'i ọlọ́mọ sàbà kẹ́ gbogbo wọn lápapọ̀ gbogbo àwọn àṣẹ́kùbọ̀ wọn tó bọ́ ń jẹ́ as-salafu salih inú wọn náà ni gbogbo àwọn àfáà wa tí àfáà wa Sheikh Abdulgafar Al-gorowiy Al-adabiy hafizahullahu wa ra'ah wa kaththara Allahu amthalakum fil islam gẹ́gẹ́ bí a ṣe ṣe lẹ́ẹ̀kan fún gbogbo àwọn àfáà wa bẹ̀rẹ̀ láti rí àfáà àgbà alájí àgbà àti gbogbo àwọn àfáà tí wọ́n ṣàdúrà fún tí wọ́n ti lọ́lọ́wọ́ tàbá ṣàlékún kí á ti jẹ fún wọn bẹ̀rẹ̀ láti yàbá Khalifatul Adabiy àti àwọn bàbá wa àtàwọn bàbá wa àtàwọn bàbá tó wọ́n ṣàdúrà fún Ọlọ́run dákun mọ́tà kí kárí wọn pẹ́ lánàbẹ̀ wa Muhammad a kí àwọn àfáà wa tó ṣe yí pé àpọ́nlé náà lè ṣe fọ́lọ́run lára wa kálàwá ṣùgbọ́n ìwà àwọn àgbàlagbà mọ́ wa lánàá Ọlọ́run dákun mọ́ asásà Ọlọ́run dákun mọ́ jù bàjẹ́ láyéláyé Ọlọ́run jálù bá kò tó rẹ̀ jù báyìí lánàbẹ̀ wa Muhammad gbogbo àwa tá a wà ní inú ilé lẹ́ẹ̀kan sí ká tún kíra wa ní kíkí ọlá àti kíkí ọlá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Bàbá wa adúpẹ́ fún Ọlọ́run bá ọmọ sábà adúpẹ́ fún yín. Alhamdulillah la ilaha illallah. Gbogbo ayé ní gbádùn yín Ọlọ́run jẹ́ inú gbádùn. Àmín àmín. Lórí ẹ̀kọ́ tí ẹ fẹ́ kọ́ wa lónìí ìbéèrè wa tó bí eríṣi mélòó kan tá a béèrè lọ́wọ́ yín Ọlọ́run jẹ́ máa ríṣì fọwọ́. Àmín àmín. Níjẹ̀ẹ́jọ́ tá a gbé àfáà wa gbọ́mọlẹ̀ wa ọba Sheikh Rozzaq ẹ̀rọ Ọlọ́run bá kan ju ìbéèrè kan sí mi mo wá ti wá ṣàdéhùn fún pé ìbéèrè wọn ni a kọ́kọ́ dáhùn kí ni ìbéèrè náà ẹ dákun ẹ kọ́kọ́ bá yẹn náà ní ìyín wọn ni pé ẹni tó ní jẹ́nàbàlà bóyá ó súnmọ́ ọkùnrin àbọ́kùnrin súnmọ́ àbí ó sùn lójú oorun ó sà dáná jẹ́nàbà bí ó wá tọwọ́ bọnú omi akérèmọ́kànlá tí ó sì sẹ́gbìn lọ́wọ́ rẹ̀ o àmọ́ kì í tí wẹ̀ kí ni ìdájọ́ omi náà sọ́mọ́ àbí ọ̀mọ́ kí láṣìṣe. Alhamdulillahi rabbil alamin Ọlọ́run kó ṣe àlékún ìdáyà fún gbogbo wa so gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ yìí àbí prógámù yìí àgbọ́yé ẹ̀sìn tó sì kàn wá náà nù ni kò sí nǹkan kan má khalaqtul jinna ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Ọlọ́run pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun Ọlọ́run ò dálì jẹun àtàwọn èèyàn lásán tí ìwà ìwé kó máa jọ́sìn fún òun Ọlọ́run nínú ìjọsìn lélẹ́yìn náà wà so ẹni tó ní jẹ́nàbàlà gẹ́gẹ́ bí ìbéèrè oníbéèrè tí wọ́n béèrè lọ́dọ̀ àfáà wa Sheikh Abdulgafar ọlọ́mọsà yára wọn pẹ́ ìpè ẹni tó ní jẹ́nàbàlà tó wá tọwọ́ bọ omi so ẹ ti dáhùn ìbéèrè náà pé lópin ìgbà tí ọwọ́ náà tí ò bá ti dọ̀tí tí ò yí nǹkan kan padà nínú àwọn ìròyìn omi mẹ́tẹ̀ẹ̀ta omi níròyìn mẹ́ta oníròyìn kọ́kọ́ rọ́ ìhàtù òórùn rẹ̀ ta'amuhu ìtọ́wò rẹ̀ àti láwùnù àtàwọ̀ tí ò bá tí nǹkan kan padà so torí pé ẹ̀rí fẹ́lẹ̀ yìí ni wípé ọ̀kan náà sábì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam táàmà sí Abu Hurairah ó ní jẹ́nàbàlà lóòjọ́ kan ó wá fẹ́ pàdé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá sápò jẹ́ ká ànábì orí mu ó sáfà ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì wá sàfẹ́kù rẹ̀ bá tó padà wá dọ́dọ̀ ànábì wa ń bèèrè ìrà Abu Hurairah pẹ́ jìnà sí mi báyìí Abu Hurairah wá sọ pé
nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo ní jẹ́nàbà la mo wá kọ̀ á ní ujali saka ujali saka láti jókòó ti ànábì wa Muhammad tí mo sì ní jẹ́nàbà la wà á nà jónà ànábì wa sọ pé innal mu'mina la yanjus innal mu'mina la yanjus la ilaha mo ní ẹsẹ̀ gbìn àwọn kèfèrí lọ́wọ́ sọ pé innamal mushrikuna najasun so omi tí ẹni òun tọwọ́ bọ̀ pẹ̀lú jẹ́nàbà tó ní láàrún kò bómi òun jẹ́ lópin ìgbà tí ọwọ́ rẹ̀ bá ti dọ̀tí tí ò yí àwọ̀ àbí ìtọ́wò tàbí ìròyìn omi ẹlẹ́ẹ̀kẹta tí ò bá ti yí padà so ìdáhùn mi sókè nù. bàbá wa lọ́mọ̀sàbà dúpẹ́ fún yín lọ́mọ̀sàbà san yín ní ẹ̀san olóore kó sọ lẹ́kùn aláfẹ́ ara fún yín kó tó di pa lọ náà ó tún wá fi béèrè kan kún gbá lẹ́gbẹ̀ẹ́ bá a ti rẹ̀ ń jó nọ́mbà tó ní jẹ́ nọ́mbà láàyè tó yí wa pé tọ́wọ́ rẹ̀ ọba ti nídọ̀tí la tí ó sì yí ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ yẹn padà òun jẹ́ ìwọ̀n bàjẹ́ alẹ́ ìlú láti fi jọ́sìn àti ìlú ńlẹ́ náà ẹni tó wá ní jẹ́ nọ́mbà tó fẹ́ wọ mọ́sálásí ńkọ́ Allahu akbar kí ni ìdájọ́ yìí hàn. àwọn àfa ọlọ́mọsàdé á rí wọn pé wọ́n ti ṣe wàhálà fún wa àfà ilé kátìrà ló kù so jumhurul ulama nípa ẹni tó ní jẹ́nàbà la so nípa wíwọ mọ́sálásí wọ́n àjáza rẹ̀ ẹni tó ní jẹ́nàbà lè wọ mọ́sálásí ó lè wọ́ ṣùgbọ́n pẹ̀lú condition tó pé Ọlọ́run sọ yí pé wala taqrabus salata wa antum sukara hatta ta'lamu ma taqulun wala junubun illa abiri sabilin Ọlọ́run sọ pé ẹ gbọ́dọ̀ súnmọ́run o ẹ gbọ́dọ̀ nígbà tẹ́ ń bá hún ríra ọtí mímu lọ́wọ́ títọ́ pẹ́ fi mọ̀ kátó pé ẹ̀ ń sọ tó sẹ́mọ̀ yí pé tahrimul khamri ó wá ní sísẹ̀ntẹ̀lé ni Ọlọ́run kọ́kọ́ mọ̀ náà rẹ̀ bátà pé ẹ má mú mọ́ nínú àwọn àyà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ nípa ṣíṣe ọtí ní tí ọtí lè wọ̀ nílé Ọlọ́run padà sọ pé ẹ gbọ́dọ̀ mú mọ́ ṣùgbọ́n àwọn alákọ̀ọ́ tó kọ́kọ́ sọ̀kalẹ̀ bẹ́lẹ̀ kejì náà ní àyà yìí wa Ọlọ́run pé ẹ tún wá gbọ́dọ̀ wọ mọ́sálásí ẹ gbọ́dọ̀ wọ mọ́sálásí ilà ẹ sì gbọ́dọ̀ wọ mọ́sálásí bàtọ̀ pé ẹ bá ní jẹ́nàbà la ilà ábìrí sẹ̀bí àfẹ́tọ́ pé arìnrìn àjò tó kàn rí kọjá bóyá ògbẹ́ wá gbé àbí nǹkan kan ṣẹlẹ̀ sí tó nídìí láti mú nínú mọ́sálásí bóyá òun gbẹ́gbẹ́ nìsí inú mọ́sálásí sì ni wọ́n gbé omi sí so o lè wọnú mọ́sálásí láti mú omi ṣùgbọ́n kò ní dúró níbẹ̀ so ìdí kan nù ní ẹ̀rí kan nù ní ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún ìyá wa Aisha ìpè rẹ̀ Aisha nawilini khamratan khamra ń bẹ̀ àwọn àfáà tún pé hasiru lànàbí mìíràn ibi bá a mú tẹ́ bá a mú ẹni Aisha sọ pé ya Rasulullah sallallahu alayhi wa sallam inni haid mo ní àìdọ̀là ìmọ̀ Ànábì sọ pé inna haidotaki laysat fi yadiki inna haidotaki laysat fi yadiki sallallahu alayhi wa sallam pé bí ọwọ́ rẹ ló wà wọ́n jẹ́ kó mú tó ẹni tó bá nídìí àti mú nǹkan nínú mọ́sálásí àbí kó yá pé kíkà tó kó nídìí tí ó sì rẹ́ni tí ó bá mú ó lè wọnú mọ́sálásí yóò sì jáde gẹ́gẹ́ bí nǹkan tí jumhurul ulama majority àwọn àbá àti ọgbọ́n wọn tí wọ́n sọ. Ọlọ́run bá àṣàlékún mímọ̀ fún yín wala la ilaha illallah yóò sì ṣàlékún àgbọ́yé fẹ́yìn náà gbogbo àtàǹgbọ́ Ọlọ́run jò wúlò fáwọn náà o ẹ̀rọ Ọlọ́run tó béèrè ìbéèrè láti dáhùn o káwá lọ́bi tò ní gangan bàbá ìbéèrè tò ní bẹ́ẹ̀ látòrí pé àwọn àfáàní ká bí i pé mal muradu bí kọ̀dọ̀ ilẹ̀ hajà bá ní ká lọ wá bí ahájà kọ̀dọ̀ ahájà pé èèyàn á máa wọnú ilé ẹ̀gbin kí làwọn àfọ́ kí wọ́n gbàdérò lérí ẹ̀ gan-an béèrè wà kọ́kọ́ nù bàbá. Allahu akbar kabira la kabira siwahu. Ọlọ́run dákun mọ́sá ṣàlékún dáadáa fún wa. Àmín ya Rabb. Àdúpẹ́ alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Àdúpẹ́ ọba tó tọ́ wa sójú ọ̀nà Islam. Àdámọ̀nà tí ìbá ikú wu Ọlọ́run. Islam lẹ́sìn. Inna ad-dina inda Allahil Islam. Ọlọ́run ṣàwa lẹ́sà ó ṣe wá ní ìjọ mùsùlùmí. Ó tún wá ṣàwa lẹ́sà pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì Muhammad ní jẹ́ khayrur rusul. Ànábì wa ni òfin kankan lẹ̀ ní nǹkan tí ó ju oore láláì sọ fún wa sallallahu alayhi wa sallam. kò sí nǹkan tí ó pa wá ládàá ànábì ò ti fún wa lára rẹ̀ so nínú ẹ̀ náà lélẹ́yìí gbogbo gbèsè ayé ànábì wa Muhammad ẹ̀kọ́ ni so ká kọ́kọ́ lọ bí ìbéèrè tó sọ pé ẹ béèrè pé al-maqsudu bí qada il-haja kí ni mafhumu rẹ̀ kí ni àgbọ́yé ìbí àbùkátà ìwọlé ẹ̀gbin ìdá ìyẹn fẹ́ yàgbé ní àbúfẹ́ ṣe pé kí ni
àwọn àfà ọ̀kan náà àwọn àfà ó tu wípé adhahabu ila al-makan al-mukhassas lit-tabawuli wat-tabarruzi haythu yaqdi al-mar'u fihi hajatahu wa yatakhallasu min adha al-bawl wal-baras. Azakumullah. Adhahabu ila al-makan al-mukhassas ó láwọn àyè kan tí wọ́n sà lẹ́sà lit-tabawuli bóyá ó fẹ́ tọ̀ ní àwọn àyè kan bẹ́ẹ̀ ilé ìtọ̀ lóhun wat-tabarruzi omi sì mẹ́tọ́ pé ilé ìgbẹ́ ni kéèyàn wá lọ sílé náà haythu yaqdi al-mar'u fihi hajata téèyàn fi wá bí àbùkátà bóyá ó tọ̀ ní àwòyàgbẹ́ wa yatakhallasu min adha al-bawli wal-baras yóò wá pọ́pá bọ́sẹ̀ kúrò níbi ìkẹ́tọ́ pé ń bẹ níbi sùtá títọ̀ máa ń kó báyìí tí ò bá rí tọ̀ àbí ìgbẹ́ ẹlòmíín mẹ́tọ́ pé wọ́n sọ pé sàbùkọ́ tó rí bi tọ̀ ọlọ́dà kan gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ ọlọ́dà kan mọ́sà ṣàánú wọn ọlọ́mọdé àánú wọ orí ìkẹ́ tí ń jẹ́ ìbí àbùkátà ní ilé kan tá a dásà lẹ́sà. Masha Allah. ọjọ́ ti pé bàbá fẹ́ tọ̀ bàbá fẹ́ yàgbẹ́ ká a máa wọ̀ láti máa bí àbùkátà. bẹ́ẹ̀ni táwa ṣe ń bẹ̀ nípa yàgbẹ́ àbí ká tọ̀ tọ́já ti pé bí yóò bá rí ṣe a máa jẹ́ ìpalára fún yàn. mi ní adàlẹ̀ báwúlì wal-baraz. tá a ti ń bẹ níbi àìrí tọ̀tọ̀ àti àìrí gbẹ̀yà Ọlọ́run dákun mọ́sà sọ wa ń bẹ o. àwọn àgbàlagbà pàápàá jùlọ nílùú Ìlọrin bàbá wa yìí tá a bá rí náà kọ́lá mọ́ bẹ́ẹ̀ bàbá wa kí wọ́n débi tọ́lọ̀ ní sẹ́pẹ́ ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun wọ́n ní Allahumma ij'alna minal muflihin. wọ́n bá kí wọ́n débi tó dùn wọ́n tọrọ dúdùn bẹ̀. wọ́n bá kí wọ́n débi tó kúrò wọ́n ní ọlọ́mọsà sọ wọn bí kòkòrò yóò sallallahu alaihi wasallam. táwọn ìbá débi àwọn ayatul rahma àwọn àyà kẹ yóò wá tọrọ kẹ tó bá débi àwọn ayatul adab yóò wá wàṣọ gbogbo táwọn bàbá wa ń ṣe fún ìlànà mo fẹ́ kẹ́ gẹ́lẹ́ bí wọn. torí báwọn kan tẹ́ ń takọ àgbàlagbà ní sí bàbá o. kéwú pa wọn lérí. kéwú pa wọn lérí. Allahu akbar kabira. sẹ́gbọ́n jẹ́ àbáyé báyìí gbogbo àgbàlagbà ni lọ́ọ̀lẹ́ wádìí ni bọ̀ bá mọ̀ wọ́n ní fásitì àlú ahala dikiri kótó láta àlámù bàbá lọ́mọ sábà dúpẹ́ fún yín wala la ilaha illallah wala amina ẹ ṣeun ẹ ti dáwọn eléyìí gbogbo ayé ló ti gbọ́ lọ́mọ sábà wúlò fún wa wala la hawla la quwwata illa billahi bàbá ẹ jẹ́ àtà kámákámá torí àsìkò wa torí àsìkò tí kò lọ́mọ wọlé tán ọdún dé tán ó dé tán wọ́n tún náà béèrè ìwọlé kejì ni pé àti mọ́tà ń pè ní ilé tá a ti máa bí àbùkátà àti mọ́tà máa ń sin níbẹ̀ náà ọ̀dọ̀ ìwájà béèrè pé má àdàbù kọ́dọ̀ ilẹ̀ àdà àwọn ẹ̀kọ́ wo ni wọ́n ń bẹ fún bíbí àbùkátà àwọn gan-an àwọn ẹ̀kọ́ wo ló rò mọ́ bó tilẹ̀ òkọ́ pọ̀ tó yẹ́nà máa fi lágbára ń bẹ̀ bàbá ẹ kà á fún wa kó wúlò fún gbogbo aráyé kó lọ́n bá a san ilẹ̀sán lóore. tó ẹ ti nà mí lọ́rùn báwọn. azakumọ̀lá. tó pé a lè sọ ẹ̀kọ́ tí ń bẹ fún ìbí àbùkátà tà. ok so kọ́dà àwọn àfáà mi tó bá gbé tọ́pìkì yọ wọ́n sọ pé min adabi qada'il haja nígbà tí wọ́n pa àwọn ò lè sọ́tà ilé ìtọ́lọ́run bá gbà wá láyé insha Allah a sọ níbẹ̀ Ọlọ́run dákun mọ́sà tí ó wúlò fún wa Ọlọ́run tí ó wúlò fún gbogbo àwọn tó kọ́ wọn ń gbọ́ wa náà tó pé kò sí nǹkan tí ò lẹ́kọ̀ọ́ nínú Islam yìí ṣe ẹ̀sìn tó lálẹ́ wò ẹ̀sìn ìmánì ìyá sì máa ń béèrè ni gẹ́gẹ́ bí àyà tẹ fàlẹ́ ẹ̀ka fas'alu ahla dhikri in kuntum la ta'lamun àwọn àbá gbìyànjú fún wa púpọ̀ lọ́mọ́sà járí wọn pẹ́ àkọ́kọ́ nínú àkọọ́lẹ̀ tí ń bẹ lọ́wọ́ tèmi báyìí ó lè má jẹ́ àkọ́kọ́ lọ́dọ̀ ẹlòmíì ṣùgbọ́n níbi tèmi yìí eléyìí tó pé ń bẹ lọ́wọ́ mi báyìí alákọ̀ọ́kọ́ nínú al-adabul awwal òun náà ni al-bu'du anin nas wal-istitaru anhum al-bu'du anin nas nínú ẹ̀kọ́ ẹni tó bá fẹ́ bí àbùkátà ní mùsùlùmí kó má bí àbùkátà náà níbi táwọn yóò ti máa rí ọ̀fẹ́ tọ̀ ní àbúfẹ́ yàgbẹ́. ọ̀fẹ́ tọ̀ ní àbúfẹ́ yàgbẹ́. má bí àbùkátà rẹ̀ má tọ̀ sí má yàgbẹ́ níbi táwọn èèyàn ti máa rí ọ. wọlé tètàrọ anihum kó kọ́ fara rẹ̀ tẹ́nìkan kan ò ní rí ọ nítorí wípé Islam pọ́n ìjọ́mi ènìyàn lé. kódà àtà òkú tó kú tí Islam bá lọ tá a bá fẹ́ wẹ̀ òkú ó ní bá a ṣe ní rí nǹkan tọ́lọ̀ ń gbé sí la tọ́kùlẹ́sì pé ìwọ alààyè tó wàá sọ wípé bá pé ṣèfọ́kùnrin kan náà ni wá ṣògbóbìnrin iná ni àwa méjèèjì tẹ́wàá máa wá wúra yín Islam fẹ́ bẹ̀ ẹ pé eléyìí akọ látọ̀dọ̀ Ànábì wa Muhammad nẹ́tì torí wípé Sheikh Abdulgafar àwọn kọ́ọ̀là tí ń bẹ kọ́ọ̀là pọ̀ bá kọ́ọ̀là tó jẹ́ ọmọ ọkọ kọ́ọ̀là mẹ́ta náà ọmọ ọkọ kọ́ọ̀là kọ́ọ̀là mẹ́ta náà kí ni túmọ̀ kọ́ọ̀là
ó sọ báyìí àkọ́kọ́ nínú kọ́ọ̀là tó jẹ́ ọmọ ọkọ̀ ni pé kọ́ọ̀là Allah Ọlọ́run ọba sọ pé kọ́ọ̀là Rasul Ànábì sọ báyìí pé so kọ́ọ̀là ulama àwọn àfẹ́sìn àwọn àfẹ́sìn èsì gbogbo àfá tó pé àwọn náà wí ìkankan ju tọ́lọ́run wí àtàlẹ́ Muhammad sallallahu alaihi wasallam kọ́ọ̀là tí ò bá fara pẹ́ gbogbo kọ́ọ̀là mẹ́tẹ̀ẹ̀ta yìí ọmọ àlè kọ́ọ̀là nù tó bá ti dé kọ́ọ̀là Ọlọ́run ọba sọ Ànábì sọ àwọn àfẹ́sìn sọ ọ̀rọ̀ sọ so ọ̀kan náà sáájú Ànábì wa Muhammad táàmà sí Jabir ibn Abdullah ń fún wa ní rìpọ́tù ìpè kọ̀rájìnà Ànábì sallallahu alayhi wa sallam ó láwọn jáde pẹ̀lú Ànábì wa Muhammad fi safarin níbi ìrìn àjò kan fọ́kànlá láyà àti libaraza hatta yaghiba fala yura. Jabir nínú àwọn sáájú Ànábì Muhammad ó sọ pé àwọn jáde pẹ̀lú Ànábì níbi ìrìn àjò àwọn tẹ̀lé Ànábì Muhammad lọ ìrìn àjò Ànábì wa fẹ́ ṣe àbófẹ́tọ̀ wọ́n sọ pé nínú sísí Ànábì Muhammad láyà àti libaraza kìí lọ lé gbẹ́ hatta yaghiba yóò paramọ́ fáwọn èèyàn fala yura kò sẹ́ni tí ó rí ayé láyà ara wà áhàdùn ẹnìkan kan níra Ànábì Muhammad tó bá fẹ́ yàgbẹ́ àbọ́fẹ́ tọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lára Ànábì Muhammad ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana so alistita kéyìn ó borẹ̀ láṣìírí kẹ́nìkan kó má rí ọ nínú àkọ́kọ́ ẹ̀kọ́ tí ń bẹ fún ìbí àbùkátà ní wal-bu'du anin-nas kó jìnnà sáwọn èèyàn ẹlòmí ò yọ níwájú àwọn èèyàn ó sì mọ ọgbọ́n báyìí eléyìí kò lẹ́kọ̀ọ́ sílámù bá kí ni ó yọ tó ó ti yá àwọn èèyàn sẹ́mi káwọn àfáà náà wọn ò fi gbogbo ẹnu sọ̀kọ̀ dọ́wọ̀ lè hájà ìbí àbùkátà ó ti yí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ torí àsìkò الاستعاذة قبل دخول بيت الخلاء الاستعاذة قبل دخول بيت الخلاء Ọlọ́run jari ká tó wọ ibi tá ti yàgbẹ́ àbí ibi tá ti tọ̀ a gbọ́dọ̀ wá sọ lọ́dọ̀ Ọlọ́run ní ti torí wípé ibi tá ń lọ ohun ayé àwọn kan ní bí àwọn àlìjẹ̀nú ni wọ́n kún bẹ̀ àwọn àlìjẹ̀nú ẹ̀rí níbi àdúrà Ànábì wa Muhammad pé Ànábì tó bá fẹ́ wọlé ìgbẹ́ àbó bá fẹ́ wọlé tọ̀ Anas ọmọ Malik ló gbàdé sí yìí Ànábì wa kó tó di pé yóò wọ bẹ̀rẹ̀ tó pé Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith Ọlọ́run mo wá sọ lọ́dọ̀ rẹ Ọlọ́run níbi aburú tí ń bẹ lára al-khubuthi wal khaba'ith àwọn àbá tún kóbóso Sheikh Abdulgafar Ọlọ́run jáde ibẹ̀ bàbá àwọn kan náà bá wọn sọ pé rijalu shayatin ní jẹ́ kóbósì níbẹ̀ Ọlọ́run jáde ibẹ̀ àwọn àlìjẹ̀nú tí wọ́n jọ́kùnrin náà ní jẹ́ kóbósì khaba'ith àwọn àlìjẹ̀nú obìnrin so téèyàn bá ti wíbẹ̀ kó tó di pé ó wọ ilé ìgbọ̀nsẹ̀ Ọlọ́run ó yọ wọn àwọn àlìjẹ̀nú obìnrin àbọ́kùnrin àtọkùnrin ẹgbẹ́ lómi ó kàn yóò wọ ilé àtàbá yìí yóò wá àzọ pálíjẹ̀nú kó sí la ẹni tí bá ń wí bẹ́ẹ̀ àlìjẹ̀nú kúrò ní kó sí la àdúrà ti parí àbí ìparí Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ẹ̀kọ́ kejì náà mo fẹ́ kí ẹ tún àdúrà àwọn wílẹ̀ kan sí kúkú mẹ́ta Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith bá nàbí ṣe máa wí orí gbé báyìí dákun bọ̀ bá mọ̀ lọ lé bí àwọn tó bá mọ̀ kọ̀ọ̀kan bọ̀ kọ́lẹ̀ nítorí ọmọ wípé tó wọlé ẹ̀gbẹ́ ni kódà àdéhìí náà rọwá Sheikhan rọwá Sheikhan tábà pé Sheikhan nínú kéwù rọwá al-Bukhari wa Muslim Sheikhan nínú kéwù rọwá al-Bukhari wa Muslim ọmọ méjì ni wọ́n gbà wá ni wọ́n jẹ́ bẹ̀ nínú stilahat àwọn onímọ̀sọ́lá mọ́lá hadith wọ́gẹ́ irúhùn ma kódà àwọn tó yàtọ̀ fún wọn náà nínú àwọn muhaddithun wọ́n kún wọn níbi àdìsí yìí àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta Sheikh Abdulgafar dukhulul mirhadi bil yusra wal khuruju minhu bil yumna ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta kúmùlọ́hù kúlà ẹ̀zẹ̀ àmín Allah wíwọ kéèyàn wọ ilé ẹ̀gbin bil yusra pẹ̀lú ẹ̀sìn òsì
ẹ̀sìn àlàáfíà ẹsẹ̀ àlàáfíà wọ́n lè fowó jù mí ní òbí yìí òdòdó tó bá fẹ́ jáde kó jáde pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún. nítorí pé nínú àwọn iṣẹ́ tó bá ti jẹ́ iṣẹ́ tó bá ti jẹ́ ṣẹ̀rí àwọn iṣẹ́ gidi nínú Islam lẹ́yìn tó bá fẹ́ wọ mọ́sálásí wọ́n ní pé ká fi ọ̀tún wọlé ni a wá fi ẹsẹ̀ àlàáfíà jáde ṣùgbọ́n àtọ́wé pé ilé ẹ̀gbin la fẹ́ wọ̀ òun nínú ẹ̀kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé tó bá fẹ́ wọlé ẹ̀gbin o fi ẹsẹ̀ òsì ẹsẹ̀ àlàáfíà rẹ ni o fi wọbẹ̀ tó bá wá fẹ́ jáde kó jáde pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún àwọn ẹ̀kọ́ táwọn ọmọ wa gbọ́dọ̀ mọ̀ ní àwọn ọlọ́mọsà tó dáa fún yín pẹ̀lú ètò tẹ́ gbé kalẹ̀ yìí kò síwọ́ òun ní Islam ẹ̀sìn ni ẹ̀sìn ló làdínì ọgbọ́n ògbé ẹ̀sìn ló làdínì ọgbọ́n ògbé akramakumullah ṣe ká mọ̀ nsó Sheikh Abdulgafar akramakumullah imam nsó bàbá ẹlẹ́ẹ̀kẹrin náà al-adabu ar-rabi' al-adabu ar-rabi' a'azzakumullah adamu istishabi ma fihi dhikrullah adamu istishabi ma fihi dhikrullah ní tí ìdákọ̀ ọlọ́run bàbá ti ń bẹ́ńbẹ́ ká má gbé wọ ilé ẹ̀gbin bí kíni lápèjúwe nísìnyí bí òkà ní ìbẹ́ tó ṣe pé wọ́n kọ orúkọ ọlọ́run ọba síbẹ̀ abẹ́lòmíì gan bẹ́ tó ṣe pé nǹkan tó fẹ́ gbé wọlé bóyá ìwé àbí nǹkan kan ni orúkọ ọlọ́run ọba bẹ́ńbẹ́ eléyìí náà lẹ́rìí. kọ́dà àwọn agbára kan la àbẹ̀mí àkọ́ ìwé kan pé inna lillahi wa inna ilayhi raji'un máa ń bẹ báyìí náà ní yọ̀rọ̀ àwọn àwọn owó báyìí. àyà Qur'anu ni wa man yu'azzim sha'a'ira Allah fa innahu min taqwal qulub. Allah sha'iratun min sha'a'irillah ó kọ̀ ọ̀hún nínú sha'iratun min sha'a'irillah nínú àwọn nǹkan tó ṣe yí pé ó jẹ́ àmì téèyàn fi máa ń dọ́rùn ọba àmà ni ẹnìkan wá ní pọ́n létí ìbáṣepọ̀ ẹni tó pé bẹ́ẹ̀ ọlọ́run bá ń bẹ nínú ọkà rẹ̀. kódà Anas tó gbàdí sí wa. Ridwanullahi alayhi. Anas ọmọ Malik sọmọ kó gbà náà Muhammad ló pọ̀ sọ̀la ọdún mẹ́wàá qadimun nabi. bẹ́ẹ̀ ni rọ̀bí gbà náà Muhammad sallallahu alayhi wa sallam ibi kana nabiyyu sallallahu alayhi wa sallam idha dakala al-khala'a naza'a katama. Anas ọmọ Malik ó sọ pé tàní náà Muhammad tó bá fẹ́ wọlé ẹ̀gbin yóò wá pọ̀ òkà rẹ̀. kí wá ló fà wọ́n á béèrè pé kí ló dé nítorí pé nǹkan tí nákọ́ṣòro nǹkan tí wọ́n kọ síbi òkà ọ̀hún la ilaha illallah Muhammadun rasulullah anábì wa fẹ́ mú wọlé ẹ̀gbin torí ó kọ lóhùn ọba tí ń bẹ ń bẹ. bàbá anábì lóòkà kan tí wọ́n kọ la ilaha illallah Muhammadun rasulullah wọ́n kọ síbi òkà náà bọ́bá wa fẹ́ wọlé ẹ̀gbin yóò wá bọ́ọ̀lẹ̀ láti fẹ́ pé wọn ò fẹ́ mú kọ lóhùn ọba wọnú ilé ẹ̀gbin ẹ̀rí rẹ̀ o pé gbogbo òkà tó bá ní lọ́wọ́ bó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì fi ilẹ̀ máa mú wọ. àbí nǹkan míì náà tí ó kọ ọlọ́run ọba. fìlà ń kọ́ àwọn aká máa ń wọ́n fìlà kan tó kọ aláwùjẹ́gbẹ̀ kan mọ́mọ́ fìjẹ́gbẹ̀ kan báyìí tó ń ya Kùránì sí báyìí. wọ́n tún ya Kùránì sí ibi wọ́n ti rélé yìí nìyí kó má de wọlé ẹ̀gbin ṣùgbọ́n tó bá di pé ẹ̀nà kí ifá dẹ́yà ṣùgbọ́n tó wà pé yàrá ibi tí mo ti fẹ́ wọ́n má bàa jí gbé ibi tí mo wà yàrin àwọn tí mọ̀ ní ìrẹ́ nìkan tí mo lè fi sọ àwọn àfáà sọ wípé tó bá rí báwọn ó lè mú un wọlé ẹ̀gbin ṣùgbọ́n ó kọ́fà rẹ̀. gbọ́ báyìí ẹni tó ibò káwọn nìsí náà tí bá pò nígbà tó bá ń ṣe gá lọ́wọ́ àbí kò fi aṣọ kan bò ó. nígbà tó o bá lẹ́ni tó fò káwọn lílọ́ kọ́ bọ́ fi pamọ́. Masha Allah. ẹ gbọ́ dáadáa o nínú ẹ̀kọ́ náà ni. nínú àwọn ẹ̀kọ́ tá a bá wọlé ẹ̀gbin ká tó wọ bẹ̀ wọ́n ní ká bọ́ tí máa ń bẹ lára wa tó kọ́ ló ń bá ń bẹ̀ ń bẹ̀ ká bọ́ wọlé wọ́n ní iní khifa kílẹ̀ gbẹ́lẹ̀ kan àbdọ̀yà ẹ̀sìn bàbá ní ẹ̀ bá wá ń gbẹ́rù pé kíní ìbíyá yóò sọnù àbí wọ́n jí gbé kí tó jáde Islam fara mọ́ bẹ́ẹ̀ wípé kíyàn wá lọ lè fi pamọ́ bó yóò fi sápò àbó nìkan tó ojú ẹ̀ sí tí ò ní hàn. bàbá níbi tẹ́ ẹ dé yìí ìbéèrè kan fẹ́ yọ ṣé kò yọ ni àbí kẹ́ ẹ máa ń sọ́nà kí ìbéèrè náà yọ. yóò wúlò fún gbogbo jàmáà tọ́. ìbéèrè náà ni wípé nǹkan kan tí ń gbé lára wa bóyá bí handset abẹ́rẹ́ gbọ́dọ̀ ní sẹ́yìn tí a wá fi wọ́n application kan bẹ tán tí mo ń gbà ní sẹ́yìn báyìí ti lajú gbogbo nǹkan ló ti dìrọ̀ ní sẹ́yìn wọ́n wá gba application Kùránì síbẹ̀ àwọn tẹ̀fsìrì náà mí náà ń bẹ tó yẹ kó dídí Kùránì ni láwọn tẹ̀fsìrì ńláńlá tó yẹ gbogbo ẹni tẹ́ ń pè wá ẹ dákun torí Ọlọ́run kọ́ọ̀lù di 8:45 nígbà tẹ́ ti pè wá sí bẹ́ẹ̀ àwọn kan ti ń pè wọlé torí Ọlọ́run àmọ́ ẹgbẹ́ pè náà ẹ dákun torí Ọlọ́run ìbéèrè wọn ni pé ẹni tí
ó ní Kùránì lérí fóònù Kùránì tí kíkọ là ń sọ o ìṣe gbígbọ́ o agẹ́rẹ́kùnlá yẹn ń bọ̀ wá bí rígí tónù náà o àmọ́ èyí tí ì débi yìí o Kùránì kíkọ tá a máa kà ní wọ́n ń béèrè fóònù ẹ̀yin lẹ́sìn ní Ádámù stisahabi máa fi ìdíkìrù láàyè nítorí kọ́lọ̀ máa ti ń bẹ́ẹ̀ bí àgbọ̀dọ̀ mú wọnú ní ẹ̀gbin fóònù mi tó di Kùránì bẹnu rẹ̀ bó láti dì ṣé fi ta ní àbíbò ní ti ṣe. ìdínà sí ọ̀tọ̀ mustaqim. àmì bàbá àmì àwọn kọ̀díyà kan bẹ tó ń pè ní qadaya ma'asira. náà àwọn contemporary issues. tó yẹ pé àṣẹjù sàṣìlẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n kò sí ní tá lò níbi nǹkan ibi wípé àṣẹjù sí Kùránì tí wọ́n gba Kùránì sí. ṣé a lè mú wọ ilé ẹ̀gbin. bẹ́ẹ̀ni a fi wé kò sí kankan láfi lẹ́yìn náà wé ju wípé èèyàn tó há odidi Al-Qur'an tí ń bẹ lágbárí ẹ̀ àbí kò sí bí mùsùlùmí ó ṣe wà kò sí bí mùsùlùmí bí ó ṣe wà ní ayé tí ò ní há kọ́dà bó ṣe pé Suratul Fatiha bẹ́ẹ̀ so káṣí á sọ pé ẹni tó há odidi Al-Qur'an sí rí tó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì sáàtọ̀ wí kó ṣe rẹ̀ kalẹ̀ ni Sheikh Abdulgafar ẹni tó há odidi Kùránì sí rí sáàtọ̀ wí kó ṣe odidi rẹ̀ kalẹ̀ ni. àti ní Ádámù stisahabi máa fi ìdíkìrù láàyè. ábí ansẹ̀ tí ń náà wé làákàyọ̀mọ ènìyàn. ẹni á Kùránì sí rí ṣé wà á sọ èdè kalẹ̀ kó tó wọ sára gánì. possible sí àwọn pé inú mẹ́mórì náà wọ́n gba iná ni wọ́n gba Kùránì wọn sí. mẹ́mórì sì làákàyè wà náà. mẹ́mórì náà sì yẹn làákàyè tó nítorí wọn pé kíké wọn ò ní play rẹ̀ ni a lè gbé wọlé. sọ wa lè máa sí kọ́ máa wò bẹ́ẹ̀. kò bá mu ṣùgbọ́n a gbé wọlé òun náà dà gẹ́gẹ́ bí èèyàn ni tó ṣe pé Kùránì ń bẹ ní ọpọlọ rẹ̀ a ní sọ pé wá pé Kùránì ń bẹ lọ́pọlọ rẹ̀ kó wá sọ kalẹ̀ kó tó di pé yóò wọ tọ́lẹ̀tì. ọ̀dà bàbá ọlọ́mú sábà dúpẹ́ fún mi àdúgbò báyìí pé kò sí nira ń bẹ́ẹ̀ kíyàn ó ní Kùránì kíkà lórí fóònù kọ́ wa mú wọnú tọ́ílẹ̀tì àgbọ̀dọ̀ plé rẹ̀ òsì gbọdọ̀ ká tí plé tẹ̀ wá ń wíwú náà bàbá ọ̀rọ̀ táwọn sọ yóò lọ bẹ̀ wò àmẹ́jà torí yóò wúlò kíyàn fẹ́ ṣe ní gíntò kọ́ wọn fi àyà Kùránì tẹ́nìkan ká pé mo gbádùn wọn àfáì nínú àwọn kùrọ̀ òta nílẹ̀ Yorùbá wa náà nílẹ̀ Lárúbáwá náà tẹ́lẹ̀ kí Kùránì fún wa mo gbádùn wọn yìí kọ́ wọn fi ṣe ní gíntò tẹ́bi kí wọ́n àwọn tọ́lẹ̀tì náà kọ́ lọ́ọ́ wọlé fún un sọ́dà bí àbí ọ̀dà. sádọ̀dàrí à ń bẹ nínú ṣẹ̀ríà. àkọ́kọ́ náà Ọlọ́run fi òfin gáìdì kíkí Al-Qur'an. wa idha quri'a Al-Qur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun. Ọlọ́run gbé tó máa ń kí Al-Qur'an ẹni yòówù Ọlọ́run lò ní majhul ẹni yóò ti máa ń kí Al-Qur'an ẹ jẹ́tí sí ẹ sì dákẹ́ la'allakum turhamun ẹ tó fi Qur'an tó fi ṣe ringing tone yóò máa ríngì níbi dáhùn yóò ti máa pariwo so àṣemọ̀rọ̀ òfin Ọlọ́run ọba ń bẹ̀rẹ̀ eléyìí tó sọ náà tó bá tó wà nínú tọ́ílẹ̀tì yóò mú sẹ́ẹ̀tì rẹ̀ wọlé Qur'an yóò máa dún nítorí ní ẹ̀ káfíńsì gbàgbọ́ bẹ̀rẹ̀ kó wá àwọn ringing tone ní ìtòyà tó pálí Qur'an tí èsì Qur'an tó pé ká lè bá a sọ́ra ká má bàa jẹ́ bí Ọlọ́run tó pé èyí gbọ́dọ̀ la'allakum turhamun ẹ tó bá ti kí Al-Qur'an tí wọ́n bá ti kẹ́ Qur'an létí rẹ̀ tó bá dákẹ́ tó sì ń gbọ́ tí ó sọ̀rọ̀ la'allakum turhamun Ọlọ́run ó kẹ́ mọ̀kálàfà náà bẹ́ẹ̀ ẹni tí ò bá dákẹ́ ńkọ́ Ọlọ́run ní kẹ́ wọn tí Ọlọ́run ní kẹ́ Ọlọ́run sọ wọn kọ́nà lè bá kẹwàá ẹjẹ́ àwọn nǹkan mi kàbí ṣe ní kẹtọ. ẹlẹ́ẹ̀ka àwọn nínú àwọn Al-adabiy kọ̀dọ̀ ilẹ̀ hajà. kaful mutakalli anil kalam wa dhikri bil lisan ẹni tí ń ṣe gá abẹ́ni tí ń tọ̀ kókó adúró kó má sọ̀rọ̀. kọlù wa báyìí kò lẹ́jú mẹ́wàá báyìí 10 minutes jáde máa kọlù wọlé. kó tọ̀ wọ́n má sọ̀rọ̀ nínú ẹ̀kọ́ nù kò sì tún gbọdọ̀ máa dákọ̀ Ọlọ́run ọba pẹ̀lú ahọ́n. ní ẹ bá wà nílé ètò pẹ̀lú ahọ́n. kódà àwọn àbá sọ pé ìmọ̀ dákọ̀ Ọlọ́run ọba pẹ̀lú ọkàn gan kó kẹ̀kẹ́ fílẹ̀ ó bẹ́tà ju pé kó máa dákọ̀ Ọlọ́run ọba pẹ̀lú ọkàn nínú ilé ẹ̀gbin náà. ẹlòmíì ń bẹ tó ṣe pé pàápàá jùlọ ó kọ́mọ̀ sáwọn obìnrin là tó bá wà ní ilé ìgbọ̀nsẹ̀ olóhùn máa dárin ọkùnrin mi náà máa ń ṣe ilé ìyìn ò bá a mọ̀. bẹ́ẹ̀ ilé ìgbọ̀nsẹ̀ èyí ò lẹ́kọ̀ọ́ gbọ̀nsẹ̀ Islam náà àbí ń máa ṣe bẹ́ẹ̀ àbí ń wẹ̀ lówó àbí bá ń wẹ̀ kọ́dẹ̀ lómi yóò tó gbé rédíò yóò gbé wọbẹ̀ yóò sọ fún òun fẹ́ gbọ́rọ̀ yìí
eléyìí kò bá mu nínú ẹ̀kọ́. wọ́n ní ó sì lé tọ́lẹ́tì. eléyìí náà gbogbo wọn dàbá ti ń sọ yóò máa lẹ́rìí. azakumullah. ọ̀pá náà Muhammad náà lè rí wa Al-Qur'ani lè rí wa àwọn àfọ òdodo àwọn àfọ sunna náà lè rí wa. Ibn Umar Abdullahi ọmọ Umar radiyallahu alayhima ó sọ fún wa pé anna rajulan marra wa Rasulullahi sallallahu alayhi wa sallam yabul fasallama alayhi wa lam yarudda alayhi sallallahu alayhi wa alihi wa sahabi. Abdullahi ọmọ Umara ó sọ pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan kọjá bá anabi ṣe ń tọ̀ ẹnu wa sálámà sí anabi wa lam yarudda alayhi anabi ó sì dá sálámà padà. Sálámà sáà nàbí kò dáhùn. ìtẹ́lómi yẹn lómi lórí ìwọ̀n lágbájá wa ń tọ̀ wọ́n á sálámà sí kò dá mi lóhùn. ẹlòmíà ní ó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi tí ń tọ̀ lọ́wọ́ kò sì kí mi. kò sì kí mi nínú ẹ̀kọ́ ìsìlámù èyí ò gbọ́dọ̀ tó bá kí i gan kò gbọ́dọ̀ dáhùn. ṣùgbọ́n ìgbàgbọ́ ànábì padà wá ṣe ni lẹ́yìn ìgbà tó kó wá sàlùwà látà kẹ́ni wọ́n tó ló wá pè wẹ́sẹ̀ wá dá sálámà padà sí. torí kó má bàa ní kẹ́níkì náà Muhammad náà. àti pé rọ́dù sálámì gan wájibun ṣùgbọ́n àwọn àyè kan ń bẹ tó ṣe yí pé kì í ṣe wájib nínú àwọn àyè tí ò sí wùdúwù ń bẹ. àbámọ̀ gbádùn yẹn púpọ̀ ẹgbọ́ ẹ̀kọ́ náà dáadáa bá bí yẹn bá fẹ́ kó yẹn bá wà nílé ọkọ̀ ilé ètò àbí ilé ìgbẹ́ ẹni kí lè dá mọ̀ sí ẹni gbogbo máa sọ̀rọ̀ gbogbo tí ń jẹ́ ìran ọ̀rọ̀ àyàtọ̀ tó bá nídìí. ẹ wá jà mo fẹ́ bí èdè rè náà wọn ní kò sí dàsí wọ́n bá dàpọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ yẹn. sallallahu alayhi wa sallam. ashhadu anna muhammadan rasulullah wọ́n pè ní lẹ́gbẹ̀ẹ́ yẹn nísìnyí wọ́n dàpọ̀ ànábì. ani lérí ìran gan nígbà kí ó débi muhammadan rasulullah ní ayé àtúndẹ̀ ń bí suratul gẹ́nẹ́ wọn suratul muhammad àbí suratul fatih àbáwọn àyè mi tó tún wà náà wọ́n ní kódà lérí ìran báyìí ti sọ̀rọ̀ tóun àbúdọ̀ sọ pé sallallahu alayhi wa sallam. ẹ wọ́n wà tọ́ílẹ̀tì náà ń kọ́ tí wọ́n wá gbọ́ tí wọ́n pè wọn àbí wọ́n dákọ̀ ànábì tó lè wí ó lè yorùbá ànábì àbí òní yorùbá ànábì. àzọ pé wọ́n tẹ́kẹ̀ òfin lè sá wí pẹ̀lú ahọ́n yóò wí pẹ̀lú ọkàn. ok yóò ṣàdúrà fún ànábì nínú ọkàn ni. pẹ̀lú ọkàn sallallahu wa asirru qawlakum aw ijharu bihi innahu alimun bidhati sudur. tó bá wù yẹn gbóhùn yín sókè tó bá sì wọ ẹ̀wì jẹ́jẹ́ ọlọ́wọ́n bá máa dé bẹ nínú gbáyà ó yóò bá nàmà ọmọ pẹ̀lú ọkàn àyàfi tó kó bá nídìí bóyá kankan ṣẹlẹ̀ sí mùsíbà nílé ìgbẹ́ àbí ilé tọ̀ kó má sọ pé àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ọwọ́ dákẹ́ ìpariwo ẹgbàá mi ò àkékèé ta ọ́ ọlọ́run nídìí ẹ̀mí rẹ̀ èdè ó sàn ọ́ àbó ṣe rédíò ni kò tí ì sàn kò tí ì sàn ó sì lé lágbára ojú oní ọ́ àbí iná spáàkì ní parapapapapa ó sọ pé ẹgbàmí o eléyìí tòbí alimadurat ẹlẹ́jà ní bàbá pé mo gbádùn tẹ́wé yìí bá ẹlòmíà ni mo gbọ́ àti àwọn àbá àwọn ni àwọn sọ pé ìbàgbọ́dọ̀ sọ tọ́lẹ̀tì ni iná wa gbé wá ṣọ́ọ̀kì máa wọ́n gbé wá takú síbẹ̀ pariwo gbogbo yín tẹ̀ ń gbọ́ ọlọ́wọ́ gbogbo yín la kí ọlọ́mọ́sà bá kí yóò àbá wa Maulana Sheikh Muhammad Kamalu dinu sọfún ìlà Kamalu ọlọ́mọ́sà jáde àwọn ni wọ́n kí wa wọlé àwọn ni wọ́n kí wa yìí ọlọ́mọ́sà jáde wa pé wọlé la ilaha illallah bàbá ọlọ́wọ́ ní dààmú ẹ̀yin tẹ́ ń pè wá àdúgbò sì kù díẹ̀ tẹ́ ń pè wá ní ògbólọ́ kọ́ọ̀lù yẹn wọlé insha Allah aláàjì Muhammad awwal ọláyíwọlá mo kẹ́yìn náà o gbẹ̀ntẹ́ kí wa gbóyìn la kí insha Allah bàbá ọ̀dà pé kí ni ìwé ìparí àṣà ọkọ̀ náà mo fẹ́ kọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ma yuqalu ba'da qada'il haja. kí nìkan tí èèyàn máa ń wí tá a bá ti bí àbùkátà tán ó tọ̀ tán àbó ìyàgbẹ́ tán kí nìkan tó wàá wí. nínú àwọn ẹ̀kọ́ rẹ̀ lẹ́ ń gbọ́ yìí o. Aisha ló kọ́ wa lélẹ̀ ìyàwó Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ana Aisha radiyallahu anha qalat kana an-nabiyyu sallallahu alayhi wa sallam idha kharaja min al-khala' qala ghufranak. ẹgbà wa kan náà nínú kátà Ànábì máa ń wí. ghufranak Ànábì máa ń wí. Aisha sọ pé tí Ànábì bá jáde kúrò ní ilé ìgbẹ́ àbílẹ̀ ẹ̀gbin àgbẹ̀ ghufranak. Ọlọ́run gbogbo ó tọrọ àkóyè lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run mọ́sá àforíjì mi àwọn àbá wa tọwọ́ bọ̀ kí ló dé Ànábì fi tọrọ àforíjì. náà ẹ ṣeun kí ló dé Ànábì sáà Ànábì sẹ́ lóhun bẹ́ẹ̀. ọ̀rọ̀ àwọn tọ́lẹ̀tì wọn sọ pọ́lọ̀ àforíjì mi. àwọn àbá tọwọ́ bọ̀ Ọlọ́run mọ́sá àjárí wọn pé wọ́n sọ pé iná istaghfara li tarki dhikra fi tilka al-hala. tá máa bí wá pé kí ló fà á tánàbí jáde tọ́lẹ̀tì wọn ní ká máa sọ pé ghufranak Ànábì máa ń wí bẹ́ẹ̀ pọ́lọ̀ àforíjì mi kí ló fà tánàbí fi máa wí tó pé èsì làwọn afáfẹ́ dáhùn. Ànábì máa tọrọ àforíjì tó pé Ànábì ò rí Ọlọ́run ọba dákọ nígbà tó wà ní ilé ìgbọ̀nsẹ̀. gbogbo àsùkò Ànábì máa fi dá ọkọ náà ní ó sọ pé annahu yadhkuru Allaha ala kulli ahwali. Allah ìkẹ̀kẹ́ nù. annahu yadhkuru Allaha
على كل أحوال إلا في حال قضاء الحاجة. gbogbo gbala ẹnu ànábì gbẹ fúdíkì jẹ́ màá sí dákọ̀ lọ àwọn tó bá wà nílé ìgbọ̀nsẹ̀ nìkan وجعل ترك الذكر في هذه الحالة تقصيرا وذنبا يستغفر منه الله عليه. ó wá ti wá ka ìrọ́lọ́wọ́n ọba dákọ̀ nígbà tí ń yàgbẹ́ òtìkápẹ́sẹ̀ ìrọ́lọ́wọ́n ọba dákọ̀. eléyìí tó tún wá àwọn àgbà sọ pé torí pé orí ọpẹ́ oore ìgbẹ́ àti ìtọ̀ ó rò fún òun lè rí dátọ́ lọ́dọ̀ lọ. ó kà kún oore pé ok bí mo ti yàgbẹ́ yìí oore ni fún mi lè rí ọpẹ́ rẹ̀ dátán. lóòótọ́ ni àìwá ọpẹ́ òun dátán òun wá bàjọ́ pé ìgbòho ẹgbẹ́ àdìsí tó tún padà wá tó sọ fún wa nípa kátà nẹ́bí máa ń tá nẹ́bí bá tó yàgbẹ́ tán nínú àdìsí ní ọgbẹ́ alihamudulilayi lẹ́dí adahaba anilẹ̀ adá wàfáàní ọba tó mú ẹ̀gbẹ́ kù lára mi ìgbà tó lè ṣe mí sùtà tó sì wò mí sàn. bẹ́ẹ̀ni lànàbí wa mú wa fi ń tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀rọ̀ pé bó mo sì lè dúkú orí ọlọ́wọ́n bá tán àyẹ̀wò rí ọpẹ́ yìí dútọ́ lọ́dọ̀ àkọ́mọ́sà àforíjì fún mi. bàbá kátà nàbì máa wí. dáadáa ó sì hàtà kù. ọmọ pé kèétàn àbí. kèétàn o gbólé ẹlẹ́kẹ̀ ìpàkọ́lẹ́wì. ẹlẹ́kẹ̀ ìpàlẹ́wì tán sí. wọ́n ní inú ẹ̀kọ́ tí ń bẹ fún wíwọlé ẹ̀gbin náà wọ́n ní pé bàbá jáde tán ládùúgbà tá a máa ṣe náà àdúrà wọn náà ní kò fọ́rọ́ náà ọlọ́mọ́sà àforíjì mi o mọ́sídàrí gan ọlọ́mọ́sà àforíjì mi o ọlọ́mọ́ àbí kò sọ pé alhamdulillahi alladhi adhhaba anni al-hadha wa afani. àdúrà táwọn ibi náà máa ṣe náà wọ́n á ní kí ló fà á tá a fi ń ṣàdúrà náà ànábì ní mo jẹ́ nìkan tó jẹ́ pé gbogbo àsìkò mi ni a máa dákọ̀ Ọlọ́run láàrin ìgbà tí mo tó lẹ̀ tí wọ́n ìrókọ̀ Ọlọ́run dákọ̀ mọ́ mo ti kà á kẹ́sẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé bí mo ti rí gbẹ́yà tí mo rí tọ̀tọ̀ nì náà orí ńláńlá ni tó yẹ kí n dúpẹ́ fọ́lọ́run kò wá sẹ́ni tó lè rọ́pẹ́ dá fọ́lọ́run tó ń tọ́lọ́run ọba ṣe fún un àyèlè rọpẹ́ wọn dátán yẹnyẹn lọ fanta náà nìyẹn sí wọn. bàbá ọlọ́mọ padà lẹ́yìn láyé ní abẹ́fẹ́ kọ́ọ̀lù wa báyìí kọ́ọ̀lù ọmọ wọlé kí bàbá ọmọ bẹ́ẹ̀ tó wọn sí wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́ọ̀lù ọmọ wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́ ọmọ wọlé nígbà tó yín bàbá. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ fún ọ̀dọ́ òlẹ̀ hajj karahatu takalli fi tariqi wad-dhill. ẹlòmíì bàjẹ́ ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá tó máa ń kójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá nínú ẹ̀kọ́ Islam tá Ànábì kọ́ wa sallallahu alaihi wasallam. èyí máa ń yàgbẹ́ àbí máa tọ̀ sójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá tí wọ́n á máa fọkàn sí ìpìlẹ̀ ẹ̀fẹ́. wọ́n bẹnu sí ìpè kan. ibi bòójì táwọn èèyàn ti máa ń ṣe fàájì tó ti mọ̀ pé bẹ̀rẹ̀ ti ṣe fàájì. lábẹ́ igi Islam sọ pé àgbọ̀dọ̀ sí já síbẹ̀ àbí àgbọ̀dọ̀ tọ̀ síbẹ̀. Abu Hurairah ọlọ́mọta bá wa kẹ́ ó sọ pé Ànábì sọ báyìí pé اتقوا اللاعنين قالوا وما اللاعنان يا رسول الله قال الذي يتخلى في طريق الناس أو في ظلهم. Ànábì sọ pé ẹ ṣọ́ra fún wéèpè méjì ìwà méjì táwọn èèyàn máa fi bò yín lépè. Allahu Akbar. àwọn sábẹ́ ìwà dákẹ́ torí tiwa. Kí nìkan tí ń jẹ́ ìwà wo làwọn èèyàn máa fi bò yàn lépè. Ànábì wá fún wọn lésì pé ẹni tí ń bá ń ṣe gá àbí ń bá ń tọ̀ sójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá àbí bíbojí èdè lọ́rìn nù ní ìgbẹ́ ẹni tó bá yàgbẹ́ sójú ọ̀nà tó wà gbẹ́ ẹni tó yàgbẹ́ ìhun ọlọ́run nù ní dáfẹ́ tó yàgbẹ́ kò sí ní dáfún náà nù ní tó pà nẹ́bí sọ pé ká ṣọ́ra èpè tí kò dáfẹ́ lómi látara wà tó wù èpè ń bẹ nínú lómi èpè ń bẹ ẹlòmí ò tí ì jẹ kankan láàárọ̀ ní wàá kọ́kọ́ rí bẹ̀rẹ̀ ibi tá a ṣe ń jòkó sí ló wá sí kíní sí báyìí torí náà Ànábì sọ pé ṣọ́ra fún ìgbàgbé yàtọ̀ tó wọ̀ bàbá. Ẹlẹ́ẹ̀kẹjọ karahatul bawli fil ma'i raqidi. Karahatul bawli fil ma'i raqidi. Àwọn omi kan ń bẹ tó ṣe pé ń wúlò fún lùú àwọn ìgbèríko ní òmìnirè àwọn omi adágbogbo kan ń bẹ bẹ́ẹ̀ tangboko. Àwọn omi kan ń bẹ tó kó omi tí èyí sàn wọ́n kọ̀ fún wa níbẹ̀ wípé ká tọ̀ níbi omi adágbogbo. Ànábì náà ló kọ̀ fún wa Jábìr ọmọ Abdullahi náà ló gbélé wa pé náà Rasulullah an yubala fil ma'i raqidi. Ànábì kọ̀ fún wa Jábìr ọmọ Abdullahi sọ fún wa pé Ànábì kọ̀ fún wa pé àgbọ́dọ̀ máa tọ̀ omi tó bá dárúkọ tó pé kò ní sàn. Omi tí wọ́n ń sàn kọ́ bàbá ẹni tí ń wẹ̀ lọ́wọ́ lẹ́yìn nínú odò ńláńlá tí ń sàn. Masha Allah títọ̀ wá dé. O lè ṣe ìgbà tó pé yóò lọ. Ok
bọ́tọ̀ sí má rò rọ́ kí nìlànà bí ìjà kọ̀kọ́. ẹgbọ́ o odò tí ń sàn river ayé ẹ̀kọ́ ni tí ń sàn odò tí ń sàn gbà odò alágbà títọ̀ bá kọ́ mọ́ bẹ́ẹ̀. títọ̀ wa kọ́ ń wẹ̀ lówó ìtọ̀ wa kọ́ mọ́ bẹ́ẹ̀ àwọn àfáà ní òwúlẹ̀ jáde ọbẹ̀rẹ̀ ọmọ àtọ̀ tàrẹ́ náà ìgbẹ́ngbọ́ ọdẹ́kùn yá àtò kọ́kọ́ mọ́ yà pèsè kọ́kọ́ mọ́ yà bọ́ọ̀lù lànà bí ìjà kọ́ yà sallallahu alayhi wa sallam. àbájọ wa máa yàgbẹ́ wọnú gbó máa yàgbẹ́ nínú omi o torí àwọn àmì náà bá tún fẹ́ wé àbí bẹ́ẹ̀ kọ́ dàbá kọ́ máa ní kó máa lọ lé gbígbé sẹ́nu ọlọ́wọ́ yọ ní sí bàbá ó di mẹ́jọ ẹlẹ́ẹ̀kẹsàn ẹ̀sìn bàbá. anáyù anistikibali likibilati. ayé ti wà fún kọ́ọ̀lù bí wọ́n bá fẹ́ kọ́ọ̀lù kọ́kọ́ wọ́n sì ní báàrí ha. kíkọ̀ fúnni nípa ẹni tó bá fẹ́ tọ̀ àbó bá fẹ́ yàgbẹ́ kó dájú kọ kíbúlà àbí kó dẹ̀yìn kọ́. nínú ẹ̀kọ́ nu ni àwọn àbá wa tọwọ́ bọ eléyìí tó gbé àná Muhammad sallallahu alaihi wasallam pé idha jalasa ahadukum li hajatihi wala yastaqbil al-qiblata wala yastadbirha. Allah tẹ́nìkan bá fẹ́ yàgbẹ́ àbó bá fẹ́ tọ̀ kó má dájú kọ kíbúlà kó sì má dẹ̀yìn kọ́. àwọn àbá wa sọ pé ṣùgbọ́n bá pé níbi kò ní yà àwọn tó lọ ń kẹ́ tó kún wọn kọ́lé fúláàtì tó ṣe ilé nù ní ẹni tó kọ́ fúláàtì tó wá kọ́ tọ́ílẹ̀tì tó ṣe yí pé ibi tí wọ́n dájú tọ́ílẹ̀tì rẹ̀ kọ́ débólà ni ibi tí ó ti rí rọrùn fún àti jòkó tí ò ní nílá àbí ó dẹ̀yìn kọ́ wọ́n ní òsè kankan tó pé Sayyidina Umar radiyallahu anhu lóòjọ́ kan ó wá dó síwájú rànkọ́mì rẹ̀ báyìí rànkọ́mì òun wá dájú kọ kíbílà ní Sayyidina Umar ní wọ́n ń tọ̀ mbẹ́ ẹnìkan wá kí alẹ́ yẹ gbà ṣùgbọ́n lọ́pọ̀ àgbọ̀dọ̀ dájú kọ kíbílà ní àti gbọ́dọ̀ dẹ̀yìn kọ́ kíbùlà níbi tá à ń dájú kọ kírun níbi tá à ń dájú kọ kírun ẹ̀ṣọ́ Sheikh Abdulgafar ó máa wá sọ báyìí pé náà ló jẹ́ kí n fi rànkọ́mì yìí tó jẹ́ kí n fi dídà gara nínú ni ibi táwọn àbá ti yọ ọ́nù ni ìgbà ẹni tó bá kọ́lé tó bá dà ṣùgbọ́n àwọn tí wọ́n bá jẹ́ bricklayer náà tí wọ́n tráyè àti mọ́dé kíkí ní òun dájú kọ kírun wọ́n sì mọ̀rọ́ ààrẹ kó sọ èyí tó dájú náà ni pé kéèyàn má dájú kọ ibi tó bá jẹ́ inú ilé àti ibi tó bá jẹ́ gbansasa ibi tó bá jẹ́ gbansasa wọ́n pọ̀ ní ibi àgbọ̀dọ̀ sí. bàbá mo gbádùn tẹ́ sọ yìí o àwọn kan ń bẹ tó yá sí pé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n gbọ́ wọn ò ní gbópin ẹ̀ bí àwọn tó máa ń mú ẹ̀sìn lé kókókókó ni wọ́n ní ilé ọ̀rẹ́ mi tí ń bá ti lọ tí tọ́ílẹ̀tì rẹ̀ bí tí ìjòkó sí ọ̀bá ti kọ tí ọ̀bá ti kẹ̀gbẹ́ sí kíblà kẹ̀gbẹ́ ló kú àwọn torí kò gbọdọ̀ kọjú sí kò sí gbọdọ̀ kọyìn sí tí ọ̀bá ti kẹ̀gbẹ́ sí alóhùn ní yàgbẹ́ mbẹ́ àwọn àfáàdó yìí wá pé kò sí láì fi ń bẹ o ẹ̀rí wọ́n ti mú alọ́dọ̀ ọmọ ọ̀gbọ̀n kàtọ́ bí yòókù ti fẹ́ ṣàkíyèsí ìgbọ́dọ̀ nígbà tí wọ́n ti kọ́lé tí ilé ti di wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni ìgbà tí ti kọ́lé nígbà tó fi lè mú márùn sọ pé àǹkún mìíràn wọ́n dàbí òjẹ́ ilé náà tó bá jó giri ògiri náà wọ́n fẹ́ rí báyìí tó jó giri ògiri ilé ti di òjẹ́ ilé tó giri bá ti di àgbẹ̀ bá ti kọ́ bá bá jẹ́ páànù tó bá ti kọ́ bá rẹ̀ bá ti kọ́ bá wọ́n ti kò sí kankan náà àdínà yìí sọ̀rọ̀ lẹ́yìn ṣáàdà dínà ahadọ́n lágàlàbà ọbẹ̀ kẹ́ bá ń tó àdínà káyí bàbá ẹ̀sìn tó rọrùn púpọ̀ ni ẹni kò sí ní fẹ̀sìn lé ẹ̀sìn ó padà borí ẹ̀ náà ọ̀nà wulẹ̀ sígbà máa borí yàn ìgbà tó bá jí báwọn èèyàn mọ̀ sọ̀tọ̀ kú sọ sí gbogbo nǹkan èèwọ̀ náà bí ó wọ̀ náà tó fi jẹ́ sẹ́ẹ̀lì ká ló padà wá wà lè jẹ́ náà kò ní padà lérò lẹ́yìn máa rí léwẹ̀ nílò àwọn yóò sá fún yóò wá di mùlá yóò dẹni tó pa yẹ fún lókòkò olóòfẹ́ máa yẹn náà bí láka 1000 léde ìwọ náà lò ní padà yẹmọ́ fún rẹ̀ bàbá tó tán àbúkù báyìí bá wà ẹja kẹyọ kasi ọdẹ abẹ kò sí kaka ẹja kẹyọ kasi ọdẹ abẹ kò sí kaka àríwá ataharuz ní rọṣà sílíbàwùlì ayé ti wà fún kọlù bẹ́ẹ̀ bá fẹ́ kọlù wọlé o inú nǹkan tí wọ́n sọ pé ká ṣe mọ̀rọ̀ ká sọ nínú àdáàbò kọ̀dọ̀ ìlàhájà ká sọ́ra fọ́ rọṣà sílíbàwù ẹlòmíì tí ń bá ń tọ̀ kò ní tọ̀ níbi pé bá pé nọ́mbà tẹ́ pè sí àbẹ̀gbọ́ yín ti ń bẹ lórí platform yìí bá ti ń sọ̀rọ̀ yìí +234 7067 4166 436 +234 7067 436 nọ́mbà tẹ́ máa pè sí inú bóyá lèmi ọmọ ní ojú ìṣòro ẹlẹ́ẹ̀kẹ́ wa náà yẹ wá máa bá wọn sọ. ẹlẹ́ẹ̀kẹ́ wa kí kéwọn má jẹ́ kí tó tà sí wọn la. bí yàn bá fẹ́ tọ̀ sọ́ra kí tọ̀ má ta sí ọ la. kí tó má ta sí ẹ̀ la. ok gbàgbọ́ yín bàbá. nítorí wípé anásọ ọmọ Malik yallahu anhu àwọn náà sọ wípé ó sọ pé ànábì sọ báyìí pé tanazzahu minal bawl fa inna amata adabil qabri minhu.
Ànábì ní pé ẹ máa mára o, ẹ máa ṣọ́ra kí tó má ta sí yín lá o. Èyí tó jẹ́ ọ̀pọ̀ ìyà sàárè yìí máa ń wáyé látara àìbìkítà kí tó má ta sí yín lá. Ànábì ní tanazzahu minal bawli. Fa inna ammata adabil qabri minhu. Fa inna ammata adabil qabri minhu ay minal bawli. Bẹ́ẹ̀ni, minal bawli. Sí mo gbà. Ẹ̀yin gẹ́gẹ́ ni kéwù. Ọlọ́mọsàjárí bàbá gbé àdìsí máa ń túra wọn bí Kùránì sì máa ń túra wọn. Bàbá wa jẹ́ ń gbọ́n wọ̀nyí àtàwọn àwọn àgbọ̀ ọmọlẹ́yìn wọ́n mẹ́nu àwọn àgbà àfà nílé kí wọ́n bá alájà àgbà ní súnmọ́rọ́ ti Al-adabiyya Al-kamaliyya ọkàn mi fòlẹ̀ kan ni. Bẹ́ẹ̀ náà jẹ́ kan nínú. Àwọn ọmọ kéwòn ilé níbẹ̀ bàbá ọlọ́jà rí bí bàbá. So àdìsí náà máa ń túra wọn. Ok. Àdìsí ọmọ Abbas wa tú ọ̀rọ̀ yìí. Ó náà jẹ́ Muhammad marwa bí kọ̀bọ̀rẹ́ yìí. Ok. Marwa rasulu bí kọ̀bọ̀rẹ́ yìí. Ànábì kọjá. Tí ì tú àdìsí ilé ẹ̀ka tanazzahu minal bawli. Pé ẹ mára ẹ tíráì kí tó má ta sí yín la ẹ sì máa mára kù níbi ìtọ̀. Bẹ́ẹ̀ bá tọ̀ ẹ mára. Ẹlòmíì ò káyà yóò tọ̀ tán báyìí yóò sì ju kí ní padà sí ilé ayé ẹ̀. Bàbá èyí máa ṣe bẹ́ẹ̀. Bàbá akramakallah. Kí láti pé ẹ̀rọ ìsìláàmù là ń sọ yà fún àgbọ́yé ìsìláàmù. La haya'a fi ddin. Èyí mi ní ìtọ́nù. Wal haya'u mina ddin. Aláàgbà nǹkan ọmọkùnrin rẹ kọ́ ọ̀tọ̀ tán kọ́ wá dà sínú àpò padà láyè tábà ní bàbá wí fún ọ̀hún o. Ànábì sọ pé ìyà sàárè ń bẹ lára rẹ̀. Òkè fàyínà àmàtàlẹ̀ àdábì mínìhù abẹ́ẹ̀kọ́ ni. Inna ammata àdábìlì kọ́bìrì mínìhù. Báyìí túbí èyí wọn náà. Èyí tó jẹ́ èyí tó tóbi nínú ìyà sàárè. Ìfàyà ń bẹ lára rẹ̀. Ìtì máa ń fa èyí tó pọ̀ jù nínú ìyà àwọn tó ń jìyà lọ sàárè. Kíyàn tọ̀ kí tọ̀ ta sí i la àbí kọ́ tọ̀ kọ́ má tábà tí ń kó yà jẹ́ wọ́n jù báwọn lọ. Tó pé àdìsí ọmọ Ibn Abbas náà ó tún yẹn ó sọ pé Ànábì kọjá bí kọ̀bọ̀rẹ́ yìí níbi sàárè méjì kan. Ànábì sì ní gẹ́gẹ́ bọ́lá ń ṣe dáa tá a máa sọ pé ojú jojú lọ etí ju etí lọ àmọ́ látara àdìsí. Lóòótọ́ ni. Tó pé Ànábì bó ṣe kọjá àwọn sàárè yóò kò gbọ́ etí jojú ó etí lọ nù. Sóòlù tó lójú jojú ó ju àwọn lọ. Tó pé nǹkan tá Ànábì ń gbọ́ yìí àwọn sàárè ò gbọ́. Allah. Ànábì wa ló pé àwọn tí ń bẹnu sàárè innahuma yu'adhabani. Innahuma yu'adhabani. Àwọn méjèèjì wọ́n jẹ wọ́n ń yà báyìí. Wọ́n jẹ wọ́n ń yà lọ́wọ́. Wa ma yu'adhabani fi kabirin. Kí wọ́n ṣe pé ẹ̀ṣẹ̀ kàbáyìí tó tóbi jù náà ni wọ́n ṣẹ̀. Ìṣèpẹ́sẹ̀ ńlá kan wọ́n ṣe. Tó tóbi jù. Amma ahaduhuma fa kana la yatanazzahu min bawli. Ọ̀kan nínú wọn nǹkan tọ́lọ̀ fi ń jẹ́ ìyà nínú sàárè ni pé tó bá tọ̀ kìí tábà kọ̀. Wa amma al-akhar fa kana yamshi bin namima. Ẹnì kejì òun máa ń rìn òfófó tiẹ̀ ni. Ó máa ń sòfófó. Ó máa ń sòfófó. Ó máa ń wó fòfó kì í. Ó máa ń wó fòfó kì í. Báyìí nídìí tó tí ń fi ń jẹ́ ìyà sàárè ni pé wò kí ń tọ̀ tí wọ́n bá tọ̀ wò kí ń tábà. Mẹ́wàá lè ti kàí bàbá. Jazakumullahu khairal jazaa'i. Ọlọ́mọsà bá dúpẹ́ fún àfa wa. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Sáà nàbí náà ló wípé man amila bima alima warathahu Allahu ma lam ya'lam. Sáà nàbí náà ló wípé sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallama taslima. Bó ṣe jẹ́ ànábì ọ̀rọ̀ ọgbẹ́ni torí bá gbogbo ẹ̀ kọ́ mọ́ àkólú wa lẹ́nu. Man amila bima alima. Gbogbo ẹni bá lò ìtọ́ mọ̀ warathahu Allahu ma lam ya'lam. Èyí tí etí ìmọ̀ náà lọ́wọ́ fi mọ̀ sí mo rí tù àbá mi náà lè dúró yóò bàbá wa gbogbo tó tún kù tẹ́ tó fẹ́ mọ̀ lọ́wọ́ fi mọ̀ yín bí ẹni wá kù fà gbogbo tó kù tẹ́ tó fẹ́ mọ̀ lọ́wọ́ fi mọ̀ yín agbádùn yín púpọ̀ bàbá àwọn èèyàn gbádùn yín púpọ̀ ọlọ́jẹ́ inú gbádùn ara yín la ilaha illallah. Ìbéèrè wa táfi gbẹ̀yìn lónìí táwọn apàdé ra wa ń jọ mẹ́jọ òun ni wípé káàtọ̀ lérí òru àwọn èèyàn máa ń fàjà lérí ẹ̀ púpọ̀. Àwọn kan ní ẹ̀tọ́ bá fẹ́ tọ̀ lérí òru ló ti tọ̀ o, àwọn kan ní ẹ bẹ̀rẹ̀ ní o, àwọn kan ní ẹsẹ̀ kíní kan ní o. Kí lẹ fẹ́ sọ fún wa lórí ẹ̀ bàbá? Kí lọ́lọ́run bá sọ lérí ẹ̀ kí lànà ìbí sọ lérí ẹ̀? Sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallama taslima. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Gbogbo tá a sọ láti ọ̀rọ̀ kọ́lá Allahu kọ́lá Rasulullah. Bẹ́ẹ̀ni. Eléyìí náà kọ́lá Allahu kọ́lá Rasulullah láti yanjú ẹ̀. Ọ̀rọ̀ Ànábì ló yanjú ẹ̀. Àdìsí wá lọ́nà méjèèjì. Naam. Àdìsí Aisha wa. Àdìsí Hudhayfa náà wa. Aisha sọ pé man haddathakum anna Rasulullah bala qa'iman fala tusaddiqu ma kana yaqulu illa jalisa.
ẹni tó bá sọ fún yín bẹ́ẹ̀ dákun ẹ bá ń tún àdìsí òun kà dáadáa mo gbádùn bẹ́ẹ̀ man haddathakum man haddathakum anna rasulallahi bala qa'iman anna rasulallahi bala qa'iman fala tusaddiqu wala tusaddiqu ẹ wá tún fún wa. ẹni tó bá sọ fún yín Aisha sọ bẹ́ẹ̀ ìyàwó ànábì ní àlè ìjáyẹn Allahu alayhi wa sallam radiyallahu anha ní tó kọ sóhun nù ni man haddathakum ẹni tó bá sọ fún yín pa nẹ́ anna Muhammad rasulallahi bala qa'iman nígbà nẹ́bí tọ̀ lóru wala tusaddiqu ẹ gbọ́dọ̀ gbá lódodo ma kana rasulu ma kana yaqulu illa jalisa ànábì ó tọ̀rí lójú àbí kó bẹ̀rẹ̀ jáàlì sáwọn èsè kó jòkó ní ìpẹ́kọ́lá bá púpọ̀ níjà lásán ó jòkó nù àjọ lásà tí bẹ̀rún èsè kó jòkó ma kana rasulullahi abẹ́ẹ̀kọ́ ma kana yabulu illa jalisa yóò bẹ̀rẹ̀ tọ̀ ni ànábì máa bẹ̀rẹ̀ tọ̀ nù láìsà sọ pé látò sọ dìkú ẹni bá sọ fún yín pé ànábì tọ̀ lérí òru ẹ̀ gbọ́dọ̀ gbọ́ lódodo àdìsí wọlé tó alẹ́ tó sì kejì ẹgbẹ́ yìí sọ́wọ́ àdìsí Uzaifa radiyallahu anhu Uzaifa sọ wípé anna Muhammad intaha ila subaqati qawmin fabala qa'iman ànábì ó débi bóyá bí àtàwọn kan ibi àyè kan tí ìsáyè kan tó pé yẹn lè dòkó ń bẹ̀ lè ò lè bẹ̀rẹ̀ tó ń bẹ̀ ànábì sì tọ̀ nípa ìmọ̀ ó tọ̀ lóòru àdìsí méjì àdìsí sahihi àti Uzaifa àti Aisha tá a kọ́ kalẹ̀ kan mo ti tápọ̀ ara wọn farabalẹ̀ ọgbọ́n o àwọn kan wá ṣe wọ́n ti tàbí lórí àdìsí tí Uzaifa wọ́n sọ pé nǹkan kan sí ànábì ní tàǹgbà náà kò lè bẹ̀rẹ̀ àwọn kan sọ pé ibi ààyè tó wà ní ààyè tó wà ńgbà náà tí Uzaifa sọ pé ó tọ̀ ọ̀hún ìpè tó bá bẹ̀rẹ̀ tó ń bẹ̀ tó tọ̀ sí yóò ta sí i lára ọwọ́ sọra fún títa sí lára kò lásọ̀tò lọ́kàwùlì náà ibi tí kò lásọ̀tò lọ́kàwùlì yóò bá sọmárì ní ṣókí ọdíyà táwọn àfáà ṣe wọ́n lọ pé ibi tó fẹ́ tọ̀ sí òun pé kó bẹ̀rẹ̀ tọ̀ yìí náà ní tòfin níta sí ọlá bẹ̀rẹ̀ tọ̀ ibòmí sì ń bẹ tó ṣe pé tó bá bẹ̀rẹ̀ tọ̀ ìtò ta sí ọlá ojú omi yẹn yóò ń bẹ wọ́n jẹ́ tí gbogbo ẹ ti di wọn ní ìsìn láwọn mọ́sálásí mi ń bẹ kólókóló tí wọ́n ṣe báyìí bẹ́ẹ̀ lè rí bẹ̀rẹ̀ ṣe àbí kẹ́ ẹ tọ̀ lérí mọ́sálásí nìkan kọ́ ilé ni Ọlọ́run kọ́ gbá láàánú lè sí wa bàbá kọ́ káwọ́sì kú lára wa ẹ̀ bá ti àmìnà dáadáa kọ́ káwọ́sì kú lára wa bàbá àwọn ilé mìíràn bẹ́ẹ̀ ní àbá kọ́ ilé táyẹ̀ sí àwọn àwo kámẹ́ tí wọ́n ń ṣe tó ẹgbẹ́ ní ó dédé bó ṣe ga tó náà ní inú náà ga tó tí tó sì ní ta sí ọlá tí tó àwọn olè ta ẹbí yóò ká jẹ báyìí síbẹ̀ náà tó bá lórí kó bẹ̀rẹ̀ tó ń bẹ̀rún nìsín tó ta háàlù téèyàn bá ti wà tó wọ́n pé kó bẹ̀rẹ̀ tọ́ ní ilẹ̀ ní òfin ní ta sí ọlá bẹ̀rẹ̀ tó wọ́n pé kó dúró ní àdìsí wà lérí méjèèjì. Alhamdulillahi rabbil alamin adúpẹ́ fọ́lọ́run bàbá alhamdulillah adúpẹ́ fọ́lọ́run ọlọ́mùsàbá adúpẹ́ fún yín ọlọ́mùsàbá wa san yín ní ẹ̀san lórí àwọn àfáà wa tá à ń gbọ́ wọn látàárọ̀ ni àwọn ni àfáà wa Sheikh al-alim al-adabiy kódà hujjatul islam ní ọlọ́mùsàbá ó ti rí bẹ́ẹ̀ bàbá Sheikh Abdul-Razzaq Musa Ajikobi mo wílẹ̀ kan bàbá fẹ́ jà mìíràn bàbá fẹ́ jà míyàn bí àfáà wa àgbà Sheikh Buhari ọmọ Musa wa ní agbúrò àfáà kan àfáà Abdul-Razzaq Ajikobi wọ́n ń pè wọ́n ẹgbọ́n táwọn òwe fún àwọn bàbá wa náà ẹ̀yìn gbọ́ àwọn bàbá wa náà ọlọ́mọsá àjẹ́ àríwá fún àpẹ́ wọ́n lálá ilẹ̀ ayélujára Ajikobi wa kan náà ọlọ́mọdé ọba jẹ́ ara Ajikobi làwọn náà wà àbẹ́ẹ̀kọ́ ni èyí ni balógun Ajikobi ọlọ́mọdé àjẹ́ àríwá balógun ọlọ́mọdé àjẹ́ àríwá pẹ́ àbẹ́yìn ni balógun àwa la wà lẹ́yìn yín lábẹ́ yín kódà alájà àgbà gan abẹ́ balógun wa wà balógun Ajikobi gan wa bàbá gbogbo wa náà alájà àgbà ni bàbá gbogbo wa àfà ni bàbá ọba alájà àgbà ni bàbá ọba bàbá ọba gbádùn púpọ̀ ọ̀dà kí n yóò kéwò lóòótọ́ ni kò sí lọ́mọ ẹ̀ bàbá gbogbo tí ń jẹ́ ẹ̀rọ lọ́lọ́lọ́lá èrè àfà ni wọ́n tẹ̀lé bá wọn ọlọ́mọ sábà kí àfà wa وسلم يا إلهي على الكمال آمين وأنزله مقام الآمنين آمين تجاوز عن خطيئته جميعا وحاسبه حساب الفائزين ودوا كريمه بفضلك يا كريم وادخله بني رياض الصالحين ẹrú Ọlọ́run bá kan lọ́kọrin tá a kà yìí nígbà bá ọ̀lẹ́jà àgbà kálukú àǹkọ̀rẹ̀ táwùtì àgbọ̀kọ̀tì bàbá wa àgbà Sheikh Uthman Abdulsalam Al-Thaqafi Al-adabiy al-Ilori àfàwà àgbà àwọn ni wọ́n kọ́ tí wọ́n kọ́ nù àwọn múra tá a parí kọ́ọ̀lù kan wọlé bàbá ẹ̀já gbé kọ́ọ̀lù náà assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Orí pété nù
ọlọ́run musa bá kí àfọwọ́ Sheikh Uthman Abdulsalam àfọkọ́bì bàbá aláyé wọn musa bá yọrí sí wọn àfọwọ́ àgbà Sheikh Abdul Rozzaq ọlọ́run musa bá dúpẹ́ fún yóò ọlọ́run musa bá dúpẹ́ fún yóò ọlọ́run musa bá dúpẹ́ fún yóò nínú àwọn ẹ̀tọ́ tí mùsùlùmí ní lọ́wọ́ ara wọn ní èyí tẹ̀sí fún wa yìí àníbi ẹni bá pè é ẹ̀dá lóhùn àpè yín ẹ̀sìn jẹ́ pé ìsìlámù lára wa ọlọ́run musa bá dúpẹ́ fún yín wala la ilaha illallah wala amina ọlọ́run musa bá san ilé sàn lórí ọlọ́run musa bá dúpẹ́ fún yín gbogbo àwọn jẹ́mọ́ wa náà ni wọ́n sọ̀rọ̀ àmì ọlọ́run musa bá dúpẹ́ fún yín o gbogbo ẹni tẹ́ ń wá jákèjádò ayé ojú yìí tẹ́ fi ń wọ ọlọ́mọdé ọ̀fọ́ etí yìí tẹ́ fi ń gbọ́ ọlọ́mọdé òdì la ilaha illallah wala amina wala masha Allah la quwwata gbogbo àwọn afọ àwọn ọlọ́mọsà bá dúpẹ́ fún wọn bá yọrí sí wọn o bàbá afọ ẹrú ọlọ́mọ bá tó ní péjì yìí alhaji muhammad alọ́mọ bá ń fi àjò kó fún my Naija latest Islamic lectures ọlọ́run ó dólù ọlọ́wọ́ púpọ̀ fún gbogbo àwọn àfà ẹ máa ṣàdúrà fún ọlọ́run àwọn náà lọ́wọ́ àmín ọlọ́run àwọn náà kí ní máa Islam ni wọ́n ṣe ẹni kéésì bọ́lọ̀ ń sùn ó pàdánù ọlọ́run nígbà wọn ó pàdánù àmín péèjì wọn yìí ọlọ́run ní yóò bàjẹ́ láyé yóò tún gbòòrò jù báyìí gbogbo ní ẹ̀mọ́ rí ọlọ́run ṣe fáwọn náà àmín bisimilahi rahman rahim bẹ́ẹ̀ mẹ́ta bisimilahi rahman rahim bisimilahi rahman rahim bisimilahi rahman rahim bàbá òkú bisimilahi rahman rahim mẹ́ta kan tẹ́ sí wọ́n ní man lam yashkuri nasa lam yashkuri laha ẹ̀já wí gbangba báyìí rọ́rọ́ tó lọ àbúrò ìláyé mọ̀ ní mọ̀ Agboye Esin Islamu yìí àbúrò ló jẹ́ fún rọ́dọ̀tún àbúrò rẹ̀ Allahumma ana fún àwọn àbárò ọdọ̀ Ọlọ́run ọlọ́mọsá wà pẹ̀lú gbogbo wa rọ́dọ̀tún àbúrò yìí wá láwọn àkọ́dẹ́ pé wọ́n máa ń ràn wá lọ́wọ́ pẹ̀lú dátà ara dátà rọ́dọ̀tún àbúrò yìí tá ló lọ́wọ́ yìí dátà tá a fi ṣe gbogbo àmọ́ yìí ara rọ́dọ̀tún àbúrò yìí náà àwọn mí náà ń bẹ gbogbo bá àti láti alídìí kan báyìí wọ́n sì máa ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ẹ bá ń ràn wọ́n lọ́wọ́ ẹ bá ń ṣàdúrà fáwọn náà bàbá ń bọ̀ kọ́dà mo fẹ́ ká ṣe díẹ̀ sí ni gbogbo àwọn àfáà tá a bá ń gbé wá mo fẹ́ kọ́ máa ní àwọn nǹkan kan tí a máa fi gbá àwọn jàmáà ní àṣìbáyé fún yìí o àmọ́ mo fẹ́ ká sọmọ wájú díẹ̀ ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ táwọn ọmọ fi máa ń gbálànú irú bẹ́ẹ̀ dìde sí yàn ọlọ́mọṣà àdúgbò dìde sí wa ó sì ṣàánú àwọn aláàánú wa náà ẹbí kílẹ̀ ẹ bá ń ṣàdúrà fáwọn náà. yansurkum Allah wa thabbit aqdamakum ọlọ́run gbé tẹ bá rìn ní ọlọ́run lọ́wọ́ ọlọ́run ó ràn yín lọ́wọ́ ní wá sí kọ́lọ́run lára ẹ̀ lọ́wọ́ ara ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ni ọlọ́run sì ti rẹ̀ sí ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àwọn kan ọlọ́run ó rà ọlọ́run tó làbọ̀wọ́ rìn náà gbogbo àwọn aláàánú ọbẹ̀ ọlọ́run sàbà ṣàánú àwọn náà ẹni kí bọ́lọ́run bá sòwò gẹ́gẹ́ mo ti sọ́ọ̀lẹ̀ náà kó pàdánù ọlọ́run ní jẹ́ wọ́n ṣọ́ọ̀tì láyéláyé ọlọ́run sì ní sọ wọ́n dolówó àná gbogbo àwọn dátà ni àwọn ní nǹkan míì náà ni ọlọ́run dápọ́ sàbà ṣàánú àwọn náà ọlọ́run sàbà ṣàánú àwọn náà ẹ̀yin náà tọ́lọ́run fi gbé kalẹ̀ ọlọ́run dápọ́ mọ́kájú páyín ọlọ́run mọ́kájú páyín ọlọ́run má jẹ́ wọ̀kùn lánàbí wa Muhammad ẹ̀rọ kẹsàn-án rí àwọn àbá àgbàdo máa ń ṣàdúrà bẹ́ẹ̀ wọ́n ti ṣe programu rí ọlọ́run dápọ́ má jẹ́ wọnú ọlọ́run àbúrò láyé lánàbí wa Muhammad gbogbo orí tí wọ́n máa ń rí lórí ayé àgbàlùkì àwọn ọlọ́run ní fi dùn wá lánàbí wa Muhammad bisimilahi rahman rahim bisimilahi rahman rahim bisimilahi rahman rahim bisimilahi rahman rahim. bàbá wa wà ní táìsàn ilé sàn ìdálàjà àgbà fẹ́ràn jù àwáhírù sórọ́tì àṣírí náà ní ẹgbẹ́ bá yọ̀ǹda kí ọba àdúrà nù olówó wádùn alájí àgbà tí wọ́n kéèrà tí wọ́n ẹ tí ò bá wá ní kankan náà tó bá wá fún ọ̀fẹ́ dolówó tí wọ́n kéèrà rẹ̀. bí yẹn bá wá dọ̀rọ̀ yàgbà fún mo fẹ́ dolówó ní tí bàbá òkè fún mo fẹ́ kí fún bàbá yìí èyí náà wá fi sùn kankan yóò wọ́n láǹtọ́ jọ dàwá pọ̀ tẹ́yẹ pọ́nlá tó ráfà wà lẹ́jẹ́ tẹ́yẹ pọ́nlá rà mí tẹ́yẹ fún wa jẹ́ pé mi ẹni bá rí yìí máa mi wọn ni àwọn àfọmọlẹ̀ ń jẹjọ ẹ̀yin náà lónìí ọlọ́mọsà bá ń pọ́n yín ní bàbá ọlọ́ba dúpẹ́ fún yín ní kankan gbọ́dọ̀ fún yín bá ọlọ́run lọ́ba tó wá láàánú lọ́dún ọba gbà ló dìde sí wala la ilaha illallah wala bismillahir rahmanir rahim wallahu alimul ghaibi wash shahadati warrahmanir rahim wallahu alladhi la ilaha illa hu al-maliku al-quddus السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب وآخر دعوانا الحمد لله رب العالمين. إن شاء الله lórí ètò yìí ni ètò Agboye Esin Islam á máa pàdé ọjọ́ mẹ́jọ ní dídí aago mẹ́jọ sí aago mẹ́sàn-án Nàìjíríà time ọlọ́mùsàbà àgbàdo ayé o á máa bọ́ nínú àwọn àfọ àpàdé ń bẹ ọlọ́run jáde ọjọ́ mẹ́jọ náà lọ máa ṣẹlẹ̀.